Ẹ káàsán gbogbo ọmọ kóòtù ojíire nílé lóko káàkiri gbogbo àgbáńlá ayé. Bùwọ́ omi là á máa gbọ́ nínú ilé yà ní gbọ́ bùwọ́ àgbo. Ara òní ni wá o. Àwọn baálé wa ti jáde látàárọ̀. Àwọn ìyáálé wa ti jáde látàárọ̀, wọ́n wá jíjẹ mímu lọ. Wọn ò ní fòkú wọn ránṣẹ́ lé o. Ẹ ní dárí padà bókú ọmọ ńlé, ẹ ní dárí padà bókú ọkọ ńlé, ẹ ní dárí padà bókú aya ńlé. Ìyáálé ilé, ìbálé ilé, ẹ wá wá nǹkan kan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan. Ẹ jẹ́ ká fẹnu mẹ́nu, ẹ jẹ́ á fètèmétè, ẹ jẹ́ á sẹ́nu kẹ́mú, ẹ jẹ́ á kẹ́kọ̀ọ́ lára dúkìá Ọlọ́run yìí. Àrùn nípa mímọ́ra kí n pa ọ́. Ẹ gbọ́, àrùn ó nípa mímọ́ra kí n pa ọ́. Tú mi láṣìírí kí n fi ọ́ sílẹ̀. Àwọn Yorùbá gidi wọ́n túmọ̀ òwe tí mo pa yìí. Tí nǹkan kan bá ń ṣe ni ta bá bò mọ́ra, èèyàn ó kúkú àìmọ̀dí. Àmọ́ tí nǹkan bá ń ṣe ni ta bá ké gbàjarè síta, báyé ti ń sọ pé ja lọ́wọ́ ọ̀tún, wọ́n máa pe ja lọ́wọ́ òsì. Ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n ó júwe ewé oríṣiríṣi fún èèyàn. Ọlọ́run ó sì là yàn kúrò lọ́wọ́ àrùn tí fi kú òjijì pani. Ẹ wo ewé yìí. Àwọn Yorùbá a máa pè é ní ewé kò délẹ̀ yìí rí. Kò délẹ̀ yìí rí. Orúkọ tí wọ́n sábà máa pè é jù nù. Àwọn ẹlòmíì tí a máa pè é ní yúnyún, ewé yúnyún. Ṣùgbọ́n orúkọ tó gbajúmọ̀ jù òun ni kò délẹ̀ yìí rí. Kábíyèsí Ọlọ́run ọba àrà. Ṣé rí ewé yìí? Ẹ mú kẹja, ẹ sàn án nù dáadáa. Ẹ wá lọ̀, ẹ lọ̀, ẹ lọ̀, ẹ lọ̀. Ẹ jẹ́ kó kúnná. Ẹ fi òrí kó. Ẹ wá wá káńfọ̀ rogodo. Káńfọ̀ rogodo. Ẹ lè wá bí mẹ́rin, ẹ lè wá bí márùn-ún. Ẹ lọ̀ papọ̀ mọ́. Ẹ pò ó pọ̀ papọ̀ mọ́ òrí. Ẹ kó sínú òkè kan. Gbogbo ẹ̀yin dírẹ́fà, ẹ̀yin tẹ́ ẹ máa ṣiṣẹ́ àgbẹ̀ tó yẹ pé iṣẹ́ yín jẹ mọ́ ẹ̀yìn. Ó dáa fún ẹni tẹ́yìn bá máa dà láàmú tàbí ara ríro lápapọ̀. Ń ṣiṣẹ́ ara ríro. Ṣáwọn tí ẹ̀yin bá ń dùn nìkan nílò ni? Rárá. Àwọn tó bí wa jẹ́ ó yé wa wípé kódà tí obìnrin bá wà nínú oyún, láti pé oyún tí ń wọ oṣù karùn-ún kó máa fi wọ́ra, kò ní jẹ́ kó lè ní àkúrẹ̀tẹ̀. Àkúrẹ̀tẹ̀ ni pé kẹ́gun rẹ̀ ó máa fẹ́ dá pé kó máa kọ́lẹ̀ àti fẹ́ ṣe nǹkan. Ara rẹ̀ ó máa yá kánmkánmkánmkám láti lè máa ṣe nǹkan. Kò ní máa rẹ̀ ẹ́. Ẹ̀yìn ò ní fi bẹ́ẹ̀, ẹ mọ̀ pé ọmọ máa ń jókòó sẹ́yìn ni. Ẹ̀yìn ní sábà máa da àwọn aláboyún, sábà máa dà wọ́n láàmú jù. Ẹni kó máa fi wọ́ ẹ̀yìn àti gbogbo ara dáadáa kó sì máa wọ́nú. Bí ewé ṣe bọ́ lára igi tí ènìgi lára gbogbo ẹ̀yin aláboyún. Pọ́rọ́ báyìí. Ẹ bí àbíyè o, agbára Elédùà. Abẹ́yìn tí ẹ máa ń ṣiṣẹ́ lọ látàárọ̀, ó yá sí ọ́fíìsì, ó ti wọ mọ́tò ti rẹ̀ ọ́. Èèyàn wẹ̀ lálẹ́, èèyàn fi wọ́ gbogbo ara. Ó bá jí láàárọ̀ ọjọ́ kejì báyìí, kébé báyìí ló dìde. Àwọn ewé tí ń ṣerú iṣẹ́ báyìí pọ̀. Àwọn egbò tí ń ṣerú iṣẹ́ báyìí wọ́n pọ̀ lọ jàntìrẹrẹ, àìmọye ẹ̀ láti sọ. Máì tí ì lọ tán wá gbọ́. Ǹjẹ́ ẹ mọ̀ pé ewé yìí tẹ́ ẹ bá já, tẹ́ ẹ fọ̀ nù dáadáa. Ẹ lọ wá ìtọ̀ ràkúnmí. Ìtọ̀ ràkúnmí. Ẹ fi gbó. Tẹ́ bá ti wá gbó tán, ẹ rọ́ sínú òkè kan.
ẹ máa fi mu ògì gbígbóná. Téèyàn bá ń lò ìdènà àrùn stroke ni o, kìí jẹ́ kí stroke ó ráyè lọ́dọ̀ ẹni. Èmi ò tíì dàgbà, kò yẹ kí n tíì máa lò ó. Àrùn ò sọ pé òun ń bọ̀ wá ńjọ́ kan fúnyàn, Ọlọ́run má fàrùn sí wa o. Àwọn tí àrùn yìí ń dà láàmú, Ọlọ́run bá wa dáwọ́ lé wọn. Kò sẹ́ni tí ò lè mú, Ọlọ́run má dẹ àrùn sí wa ni. Ẹni tí stroke ń bá jà gan, ẹ ṣe é fún un, ẹ ní kó máa lò ó. Ọlọ́run yóò sì fara dè é. Ẹ gbọ́, tí àwọn àgbàlagbà bá wá ewé yìí, ọ̀nà kẹta mo tún fẹ́ júwe o. Ewé yìí, egbò ẹ̀gbẹ̀sì, egbò igi ẹ̀gbẹ̀sì, èèyàn ó kó sínú ike kan. Inú ike tá a bá kó sí yìí, ẹ wá wá ewé yìí, ẹ kó lé lórí. Ìtọ̀ màálù, ìtọ̀ ràkúnmí, ẹ dà á lé lórí, ẹ wá fi rẹ́, ẹ fílẹ̀ síbẹ̀. A ní rógun ìdágìrì o. Wọ́n bá sọ pé nǹkan kọlù èèyàn gbàá, a sì mọ̀ bí tí ń ṣe é, kódà kò tiẹ̀ lè, ara rẹ̀ ò lè ṣe dáadáa mọ́ ni o, kò yé wa o, Ọlọ́run má fi àrùn ìdágìrì ṣe wá. Ẹ bá po kókó gbóná, kókó, ẹ bù ú sórí kókó yìí. Ògì tẹ́ ti pò tó dàbí kókó léyìí tó bá sàn, ẹ bù ú papọ̀ mọ́ kókó yìí. Ẹnikẹ́ni yẹn ó gbé mu, kó gbé mu. Ní agbára Ọlọ́run, ara rẹ̀ ó padà o. Ara rẹ̀ ó padà. Kìí jẹ́ kí àrùn ìdágìrì kó mú ni. Ara ewé yìí náà lọ́lọ́run tọ́jú gbogbo agbára yìí sí. Ìwọ tó o bá mọ̀, òun lọ mọ̀, súnmọ́ àwọn tó bá mọ̀ kó kẹ́kọ̀ọ́ bẹ̀. Oríṣiríṣi lóògùn. Ògùn túpòsí ń bẹ, ògùn tújẹ̀sí ń bẹ, ògùn ta oyin sí ń bẹ. Ẹlòmíì fẹ́ fi etí rẹ̀ gbọ́ ewé, kì í fẹ́ fi etí rẹ̀ gbọ́ egbò. Ìwọ lọ́gọ. Additive drugs tó ń lò, tó má bà bí wọ́n ti ń ṣe ni ó fọwọ́ bojú. Gbìyànjú kó mọ̀ nípa dúkìá Ọlọ́run yìí. Gbìyànjú rẹ̀. Ò ní máa náwó dìndìnrìn kí mọ́. Ìdílé tí wọ́n ti bí ẹlòmíì, ó máa gbẹ́ ewé jìmí. Ọmọ ọlá ewé kíní kankankan. Tó bá lọ wo ìpìlẹ̀ wọn, àwọn bàbá tó bí wọn, wọ́n fi ewé ṣèwòsàn láàárọ̀ ọjọ́. Ṣùgbọ́n gbogbo ẹni ayé bá ti bá ewé lọ́wọ́ rẹ̀, babaláwo. Babaláwo kọ́ ló lè ewé o. Babaláwo kọ́ ló lè gbò, dúkìá Ọlọ́run ni o. Mángòrò tá ń jẹ, ó jù wá lọ, aba aláyé ni o. Ọlọ́run ló, aba aláyé adáyébá ni. Pọ̀pọ́ tí í ṣe ìbẹ́pẹ tá ń jẹ, aba aláyé ni. Ọlọ́run ló ní, kẹ́kọ̀ọ́ rẹ̀. Ọ̀tọ̀ ni ògùn ká gbé sìgìdì kalẹ̀ ká máa ta epo sí. Àwọn èèyàn ọ̀tọ̀. Ká sì gbé kájá ewé àtegbò kí wọ́n sọ pé kéèyàn ó fepo lò, ọ̀tọ̀ tún ni, kò papọ̀ mọ́ra wọn. Ògùn ìwòsàn, òun gangan lògùn. Ògùn ìwòsàn lògùn. Tí àlàáfíà bá ń bẹ lára ẹni, ohun gbogbo lèèyàn máa rí ṣe o. Àmọ́ tí ó bá sí àlàáfíà, bó bá lówó, owó rẹ̀ ò lè ṣe nǹkan kan o. Ọlọ́run má gba àlàáfíà lára wa. Má fi san ara wa dè wá. Gbogbo ẹni tí àlàáfíà kù díẹ̀ káàkún,
Ọlọ́run dákun bá wa dáwọ́lé wọn nínú omi ara ni, nínú ẹ̀jẹ̀ ara ni, gbogbo ibi yòówù tára tí ń ni kálukú, Ọlọ́run bá wa bomi ìtùnú sí i. Kálukú gbogbo ayé, ẹ jẹ́ ká lọ wámọ̀ nípa ìwòsàn. Ìwòsàn ṣe kókó, Ọlọ́run kó fara dẹ̀ wá, má fara ni wá. Bó o ṣe tán tó ṣe máa kọ sílẹ̀, yóò wúlò fún ọ lọ́jọ́ iwájú. Yóò ṣe kí ni mo pè fún ọ? Yóò wúlò fún ọ lọ́jọ́ iwájú. Àwọn ọmọ rẹ ò ní gbé ọ ṣépè. Bẹ́ẹ̀ ni, ọba rí bàbá kan tí ń já ewé kan, súnmọ́ wọn. Má torí pé ọba jẹ́ pásítọ̀, orí babaláwo kan ń já ewé kan, bàbá ẹ káàárọ̀ sà, ẹ kọ́ èmi náà. Ó lè jẹun tó ní ìdí ni, wọ́n sì ṣàlàyé ẹ̀ fún ọ pé ṣe báyìí, ṣe báyìí, ṣe báyìí, ṣe báyìí. Ọ̀tán, ọ̀tán, ó di tiẹ̀ nìyẹn. Tó bá sì rẹ́ nìkan tó mú ewé kan lọ́wọ́ àbí egbò kan lọ́wọ́, dùn nínú, bàbá ẹ gba kíní yìí, wọ́n fẹ́ kí ẹ ṣàlàyé kíní yìí fún mi. Ṣe báyìí, ṣe báyìí, ṣe báyìí, àǹfààní tiẹ̀ ni. Ẹ̀rẹ́ lòmíì onígbèraga ni. Ọba ti rẹ́ nìkan tó jáwé kíní kan lọ́wọ́, ewé rẹ́rìn kò mí kọ́ yẹn, a máa fi ṣe kíní, a máa fi ṣe kíní. Òun ni wọ́n máa proud bíi pé ọmọ nǹkan sẹ́nu ẹ̀ kẹ́mú, ẹni ọmọ yìí. ń tó ọmọ lọ́mọ ọmọ míì, ọmọ tọwọ́ ẹ lòmíì. Èèyàn á máa kẹ́kọ̀ọ́ kún ẹ̀kọ́ ni, a máa kẹ́kọ̀ọ́ kún ẹ̀kọ́ ni, àfi ráyé lò. Bẹ́ẹ̀ ni, Ọlọ́run kò dúró tì wá, Ọlọ́run máa fìyà jẹ wá o. Èmi ọmọ yín náà ní Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ mú nọ́mbà yìí, ẹ mọ ọ́dọ̀ +234803298 +234803298 3298. Ẹ jẹ́ fún yín ní same number mi +2348089038658. Ẹ jẹ́ fún yín ní Glo number mi +234705465. Ẹ má bínú mo ṣe mistake. +2347059780034. Ẹ mọ̀ pé bí nọ́mbà bá pọ̀ èèyàn ni wá, èèyàn máa gbàgbé nǹkan díẹ̀díẹ̀, so òun nù. Lẹ́ẹ̀kan sí +2347059780034. Àwọn nọ́mbà tó ti pẹ́ ni, tá a fi ilẹ̀ fáwọn yẹn, àǹfààní lélẹ́yìí, ẹ mọ ọ́dọ̀. Ẹ jẹ́ fún yín nọ́mbà orílẹ̀-èdè Benin +2290154651928. Nọ́mbà Benin yẹn wọ́n ti fi méjì kún, so ti yẹ yín kí n tún kàkẹ́ gbọ́ +2290154651928. Nọ́mbà orílẹ̀-èdè Côte d'Ivoire òun ní sálẹ̀, a lè kó gbogbo ẹrù sórí tán, so bó ṣe jẹ́ nù, ká má bàa máa ṣe mistake gbogbo ẹ̀. Ẹ̀yin èèyàn mi lórílẹ̀-èdè Benin, ẹ fún mi ní ọ̀sẹ̀ kan sí, á pàdé ara wa lórílẹ̀-èdè Benin. Láti bẹ̀ màá gbàbẹ̀ cross lọ sí Côte d'Ivoire. Ẹ̀yin èèyàn mi ń bo ni màá dé sí ní Côte d'Ivoire, ní Sodesi Makassi Àbòbò. Gbogbo ẹ̀yin tẹ́ ní ètò yín láti gbà lọ́wọ́ mi ní Sodesi Makassi ní Côte d'Ivoire, ẹ wá gbà o. Tàbí ẹ̀yin tẹ́ ń gba ìtọ́jú lọ́wọ́, kẹ́ yọjú sí wa láti wá give complete. Á dára fún wa o. Bákan náà, ẹ̀yin tẹ́ ń béèrè fún iṣẹ́ ìparí ọdún, gẹ́gẹ́ bí mo ti ń ṣàlàyé fún wa, ètò tí ń lọ lọ́wọ́ lórí ẹ̀, ẹ sì bá a nílẹ̀ tí n bá ti dé orílẹ̀-èdè Benin. Kò fẹ́ pọ̀ rárá, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti gbà ní Nàìjíríà iṣẹ́ ìparí ọdún, láwọn tó ti sanwó, àwọn ti gbà rẹpẹtẹ. Èyí tó ti dé ìlú òyìnbó gan káàkiri rẹpẹtẹ ni. Wọ́n tó bá bẹ̀ wá níṣẹ́, tó bá lo fẹ́ fi DHL gbé, wọ́n lọ sanwó DHL o, kì í ṣàwà láàbọ̀ san o, wọ́n lọ san o. Báyìí pé mọ́tò lọ fẹ́ fi gbé, wọ́n lọ sanwó tí mọ́tò fi bọ́ gbé o. Kò sì jẹ́ kálà, kò yẹra wọn o, kò sì jẹ́ nìyẹn. Tí wàá lọ lọ́wọ́ ó ṣe, kò ní ṣe tọ́tà wa. Tẹ́nìkan bá ní òun ní Lukman Ayédáre, ẹ pè é ní fídíò kẹ́ rójú rẹ̀ dáadáa báyìí. Ẹ bẹ́ẹ̀ rí mi, ṣe bẹ́ẹ̀ rí mi, èmi kọlà o, èmi kọlà o. Ẹ má jẹ́ ó gbé fọ́tò mi sí o. Ẹ ní fídíò gangan, òun lẹ́yìn fẹ́ rí. Tá a bá ti jọra wa, tó bá ní ọmọ ọṣẹ́ wọn kan ni, ẹ má dà á lóhùn o, ìran nìkan kan ṣẹ́ o. Torí àwọn èèyàn ń lo orúkọ mi o. Bàbá ọgbọ́n ó sì ti pọ̀ lórí social media. Títí wa yìí, orúkọ tó ti wà tipẹ́tipẹ́ ni. Tó ti yẹ yín dáadáa báyìí nísìn. Bákan náà, bẹ́ẹ̀ nìkan bá sọ pé
bóyá ẹ wà nínú gúrùpù ẹnìkan bá sọ wípé bàbá ọgbọ́n láwọn fẹ́ ṣèpàdé kan bì kan, ẹ jẹ́ ká pàdé, ìran nìkan ní pàdé kankan o. Tàbí wọ́n bá sẹ́ndì nọ́mbà mẹ́fà kan sí yín pé kẹ́ ẹ tẹ̀ ẹ má tẹ̀ ẹ́ o. Àwọn tí wọ́n háàkì wásaàpù àwọn èèyàn ní o, ẹ má dá wọn lóhùn o. Gbogbo ẹni tí bá ti ń kọ́ọ̀lù yín bóyá ẹ wà nínú gúrùpù ní pé bàbá ọgbọ́n ní ẹ má dá wọn lóhùn o. Ìran nìkankan o, ìran ẹnì kankan o. Àhá, ó ṣe jẹ́ nìyẹn. Tí n bá ṣiṣẹ́ kalẹ̀, tí n bá ní ẹ gbà fúnra mi ní júwe pé nọ́mbà tí n bá fún ọ yìí, ìwọ tó bá ti níṣẹ́ lọ́dọ̀ mi, n lè sọ fún ọ pé kó lọ bá lágbájá kankan o. Ẹni tí n bá fà kalẹ̀, ẹ má dá lóhùn o. Ẹ má dá lóhùn o. Ìwọ tó bá fẹ́ join private group láti Nàìjíríà lọ 10,000 ló fi wọ̀ bẹ̀ láti kẹ́kọ̀ọ́ nípa ìwé àtìgbò àti ìbéèrè nípa ìtumọ̀ àlá ẹni lọ́fẹ̀ẹ́. 10,000 ló fi wọlé síbẹ̀. Ó sì máa san 10,000 monthly tágbára rẹ bá ka. Láti orílẹ̀-èdè Benin lọ sẹ́mi ni tágbára rẹ bá ka. O ò lè sanwó yìí, ẹ ti fi sẹ́kàn lẹ̀, ẹ júwe pé bákan, má béèrè lọ́wọ́ mi ní dán lóhùn o. Wèrè kọ́ làwọn tó wà níbẹ̀ tí wọ́n ń sanwó o. Kò sì jẹ́ nìyẹn. Tó o bá ti lè sanwó débi pọ́ wọ̀ bẹ̀, rárá mú ìbéèrè rẹ kó jù sápò tàbí kó jù sẹ́nu rẹ kó fẹnu rún kó mú mi sí. Kò sì jẹ́ nìwà. Tó ọdún bọ̀ o, Ọlọ́run jẹ́ àsọdún ẹ̀ o. Ọlọ́run òjò kì í balẹ̀ kó tà sí ilẹ̀ olórí ẹnì kọ̀ọ̀kan wa kò ní tà sí wa á dára fún wa o. Tó wa lọ́lọ́run ó ṣe tó. Ilẹ̀ ọjọ́ òní ti ń sú lọ náà wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn. Rò pa wà ní ọwọ́ ọ̀rọ̀ lẹ́bàá yìí nísìnyí. Tó Ọlọ́run kò sí ìgbà tí àánú Ọlọ́run ò lè wẹ́ darí. Òjò kẹ́, òjò àánú tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ Ọlọ́run rọ̀ lẹ́nì kọ̀ọ̀kan wa lórí á dára fún wa o. Ire o, ire kàbìtì.